ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الكون جميعا وبعث الرسل لإقامة الأمن والسلام وبين المخلوقات والسلام وبين المخلوقات كافة والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tó dá gbogbo àgbáyé yányán ó wá gbé òjíṣẹ́ dìde Ọlọ́run ọba alára yìí Ọlọ́run ọba alágbára yìí ó gbé àwọn Ànábì wa Muhammad dìde sallallahu alayhi wa sallam láti lè lọ́ fi tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ fẹsẹ̀ lélẹ̀ láyé àti tí ń jẹ́ ìdùnnú àtàlàáfíà ló fẹsẹ̀ lélẹ̀ láyé láàrin gbogbo ohun tọ́lọ́run ọba dá Ọlọ́run ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún alhamdulillah òun náà lọ́ba tá a gbógo fún àwátọ̀ ìkẹ́gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni Ọlọ́run bá gbé dìde ẹni Ọlọ́run bá ránṣẹ́ tó sì jíṣẹ́ Ọlọ́run náà gẹ́gẹ́ bó ṣe yẹ ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́run bá nábì àtàwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó ń ṣe gudugudu iṣẹ́ tí Islam fi di tó kárí ayé lónìí àwọn àfáà wa tó kọ́ alẹ́kọ̀ọ́
àwọn tá à ń rí tírà wọn kà lójoojúmọ́ láyé, àwọn tá à ń rọ́rọ̀ wọn fà lókè, tá à ń jàǹfààní wọn, tá à sì mọ ibi tí wọ́n wà, tá à mọ ibi tí wọ́n ti wá. Ọlọ́run àfọlá rẹ̀ bẹ̀ẹ́ bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n. Àmín. Bá wa ṣe kún sinmi fún wa kó ṣe sàárè wọn lábàtà àlìjánná. Àmín. Gbogbo àwọn tá à ń jọlá wọn ní gbogbo ìgbà, Ọlọ́run àfọlá rẹ̀ bẹ̀ẹ́ jẹ́ kọ́ ọlá wọn máa lékún. Àmín. Adésí agboolé tá a wà yìí, bàbá wa Aṣíwájú Alhaji Abdulrazak àti gbogbo àwọn ọmọ bàbá rẹ̀, àwọn ọmọ ìyá rẹ̀ yányán tí wọ́n jọ dúró ti ṣẹ́ dáadáa yìí, Ọlọ́run bá wa gùn wọ́n lẹ́mìí. Àmín. Bá wa lékún àlàáfíà wọn. Àmín. Bá wa lékún fọkànbalẹ̀ wọn. Àmín. Bá wa lékún ìdùnnú wọn. Àmín. Alhaji Musa, Alhaji Yakub, Alhaji Abdulmujib, kárí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ìyá wájà ìdíyà láì táyò sí táàmù dárúkọ gbogbo wọn. Ọlọ́run bá wa lékún àlàáfíà wọn o. Àmín. Bá wa lékún ọlá wọn. Àmín. Bá wa gbógo wọn sókè jù báyìí lọ. Àmín. La ilaha illallah. Àṣàdúrà fún àwọn ọmọ ìyá wa ní Sunna TV ń bí, àwọn tó ń jẹ́ kóhùn wa máa ṣe gbọ́, káwòrán wa máa ṣe wò, tí wọ́n bá gbọ́rọ̀ Ọlọ́run bá jáde ní gbogbo ìgbà. Ọlọ́run bá lékún kàrámọ̀ tiwọn náà. Àmín. Wọ́n jẹ́ kọ́rọ̀ wọn ó dàrú. Wọ́n jẹ́ kí wọ́n Àmín. máa pẹ̀dà sí ibú. Àmín. Wọ́n jẹ́ máa pẹ̀dà sí ìgbàláburú. Àmín. Àwa ṣàdúrà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé tó ṣe pé Sunna TV lẹ́ ń bá najú lọ́sàn-án, láàárọ̀, lálẹ́, lóru. Ọlọ́run máa lékún kàrámọ̀ tí iná o. Àmín. Ní máa pẹ̀dà sí ibú o. Ní máa pẹ̀dà sí ìgbàláburú. La ilaha illallah. Àwa ṣàdúrà sílùú wa ìlú Benin. Ọlọ́run ó ti fi alọ́kàn balẹ̀. Má jẹ́ amogun láíláí. Má jẹ́ àmà wàhálà ìdílé. Àmín. Má jẹ́ àmà wàhálà ayé. Àmín. Má jẹ́ àmà wàhálà àwùjọ Islam. Àmín. Má jẹ́ àmà wàhálà gbogbo agboolé kọ̀ọ̀kan. Àmín. Ọlá Quran Azim. Jama, ọ̀rọ̀ tí a gbé wá lónìí náà ni ọ̀rọ̀ tá a fẹ́ rí ẹ̀kọ́ gidi kọ́ lára rẹ̀. Allah. Ọlọ́run ọba tó dáyé kò fayé lẹ̀, ó sì ṣètò sáyé, ó sì fi ìlànà tá a máa gbà, ó ṣàlàyé ìmọ̀nà fún wa, ó ṣàlàyé ní tó dá, ó sì ṣàlàyé ní tí ò dá fún wa. Bọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀, kò dédé ṣe bẹ́ẹ̀, ó gbé àwọn ànábì rẹ̀ dìde pé ẹ̀yin ànábì mi, ẹ máa lọ bá mi ṣàtúnṣe ayé lọ́wọ́ àwọn tó fẹ́ máa bàá jẹ́. Ìdí nìyẹn tọ́lọ́run fi gbé ànábì wa Muhammad kí àtọ́lá kó máa lọ́ba, tọ́lọ́run bá gbé dìde ní gbé dìde tòótọ́, ní gbé dìde tọ́lá. Ọlọ́run wá ń ṣàlàyé fún abáyé nínú Al-Qur'ani wípé A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ya ayyuhan nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Ọlọ́run yá ayúwà nàbí yíò, eré ànábì, ìwọ ni mo dojú ọ̀rọ̀ yìí kọ. Ayúhà nàbí. Ìwọ tààràtààrà ló lọ́rọ̀ yìí. Ọlọ́run yá ayúwà nàbí yíò, inna arsalnaka. Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. Ọlọ́run yá gbé ẹ dìde. Iṣẹ́ tá a fẹ́ gbélé ẹ lọ́wọ́ la fẹ́ ṣàlàyé fún ẹ yìí. Agbé ẹ dìde lẹ́yìn tí ó máa lọ gan ni, lẹ́yìn tí ó máa lọ wo ohun tí wọ́n ń ṣe, lẹ́yìn tí ó máa gbàrin wọn láàárọ̀, ẹni tí ó máa gbàrin wọn lọ́sàn-án, ẹni tí ó máa gbàrin wọn lálẹ́, ẹni tí ó máa lò wọ́n lọ́jà, ó máa lọ yọjú ọjà wọn, ó máa lọ àwùjọ wọn. Gbogbo ibi tẹ́ ẹ ti máa ń pàdé, agbé ẹ dìde kó o máa lọ gan ni, kó o sì máa lọ jẹ́lẹ́rìí níbi gbogbo ohun tó ní kálukú wọ́n ń ṣe. Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. Bó bá wá ń bá wọn pàdé nínú ìṣesí wọn, nínú ìrìn wọn, nínú ọ̀rọ̀ sísọ wọn, nínú ìwà wọn tó bá ń hù, máa bá wa fún wọn nírò. Mubashiran, máa bá wa fún wọn nírò òdùnnú. Àwọn tí bá ń ṣe dáadáa láàrin wọn, àwọn tí bá ń rìn lérí ìlànà Ọlọ́run, àwọn tí bá ń rìn lérí òfin tó bá fi lélẹ̀ lọ́dọ̀ wọn, máa bá wa fún wọn nírò òdùnnú pé a kì í ṣe báyìí ká má jèrè ẹ̀, a kì í ṣe báyìí ká má ṣoríire. Wa nadhiran, kó sì máa kì wọ́n nílọ̀ wípé bá a bá fi dáadáa ṣíṣe lẹ̀, tá a fàṣẹ Ọlọ́run ọba lẹ̀, tá a tẹ̀lé, dájúdájú àtúmọ̀tán tí bá ń ṣe bẹ́ẹ̀ ò ní dá, kò ní rèrè jẹ, kò ní rí lọ́síwájú tó dá ìyàn وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. Agbé ẹ dìde lẹ́ni tí ó máa pèpè sójú ọ̀nà Ọlọ́run, ó máa ṣàlàyé ìrun kíkí fún wọn, ó máa ṣàlàyé àwẹ̀ gbígbà fún wọn, ó máa ṣàlàyé dáadáa ṣíṣe fún wọn. Gbogbo ohun tí àwùjọ wọn ó fi tòrò, gbogbo ohun tí àwùjọ wọn ó fi dùn, gbogbo tí ìbálòpọ̀ wọn yóò fi dámọ̀ràn. Ìdí ni ẹ̀ta agbé ẹ dìde pé
kó máa wà lọ́jẹ́ kó máa jẹ́ tí ó máa pè wọ́n lọ sójú ọ̀nà dáadáa bi'idhnihi ila Allahi bi'idhnihi wa sirajan munira. ó máa wá ṣiṣẹ́ yìí lábẹ́ ìyọ̀ǹda Ọlọ́run. ìtumọ̀ lábẹ́ ìyọ̀ǹda Ọlọ́run ni pé lérí ń tọ́lọ́run bàbá ní kó sọ fún wọn, ìgbésẹ̀ tọ́lọ́run bàbá ní kó gbé, eré ẹ̀ ló ti máa bá wọn sọ̀rọ̀, eré ẹ̀ ló máa ṣàlàyé fún wọn bíísìnì lérí bọ́lọ́run bàbá ṣe ran ọ pé kó sọ ni má sọ fẹ́nu sì má ro àròsọ. àṣẹ tọ́lọ́run bàbá pa ẹ́ ni kò fi jíṣẹ́ fún wọn, yóò máa jẹ́ nǹkan tíṣẹ́ ọmọ fi yẹn. wa sirajan munira kò sì máa jẹ́ àtùpà kan tí ó máa tàn mọ́lẹ̀ sínú ìgbésí ayé wọn. ibi tó wá fẹ́ rújú nínú ọ̀rọ̀ wọn làá hàn wọ́n, ibi tó wá fẹ́ dúdú nínú ọ̀rọ̀ wọn tàn mọ́lẹ̀ sí. gbogbo ohun tí bá ń ṣe ròyìnròyìn lọ́kàn wọn làá hàn pé ọ̀nà ọ̀sìn ń bẹ, ìgbẹ́ nìyẹn, aburú nìyẹn, iṣẹ́ tá a rán ẹ sí wọn nìyẹn o. wa bashiril mu'minina bi anna lahum minallahi fadlan kabira. àwa fi mọ bẹ́ẹ̀ àwọn kan mọ̀ abẹ láàrin wọn kété kó tó sọ̀rọ̀ ni wọ́n ti máa gbà ẹ́ gbọ́, kó tó mẹ́nuba àlàyé kan tó fẹ́ jẹ́ àǹfààní fún wọn ni wọ́n ti máa sọ pé bẹ́ẹ̀ ni a ṣetán láti tẹ̀lé ìyá ànábì. gẹ́gẹ́ bọ́ Ọlọ́run ṣe fún Abubakar. Ọlọ́run ànábì òye tí ṣàlàyé jìnnà ká Abubakar tó máa sọ pé èmi ti gbà fún ẹ o. ànábì òye tí ṣàlàyé jìnnà kádìjà tó gbà fún. ànábì ò tí ì làágùn jìnnà kí Ali tó gbà fún nínú àwọn ọ̀dọ́mọdé. wa bashiril mu'minina bi anna lahum minallahi fadlan kabira. máa wá lọ fún gbogbo ẹni tó bá jẹ́ mùmínì òdodo, àwọn tó bá gbéra wọn kalẹ̀ pé ntọ́lọ́run bá ti sọ ó yá náà nìyẹn, wọn fẹ́ yẹ ẹ lọ wò. irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wa fún wọn ní ròdùnú pé ọlá ńlá ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fẹ́ fi kẹ́ wọn láyé ń bí tó tún fi kẹ́ wọn lálẹ́ kíyámà, máa jẹ́ kó máa yé wọn bẹ́ẹ̀. wala tutil kafirina wal munafikina wada adahum wa tawakkal ala Allah wa kafa billahi wakila. gbogbo wa lè rí bákan náà, gbogbo èèyàn ò lè rí bákan náà. ibi abágbénrẹ́ ni eré táwọn ra wọn ní sùúrù, táwọn rí àwọn tó fẹ́ gbà fún wa nábì, bẹ́ẹ̀ látún máa rí àwọn oníkọ́kínná, bẹ́ẹ̀ náà látún máa rí àwọn mọ̀náfìkì, bẹ́ẹ̀ náà látún máa rí àwọn alágídí, bẹ́ẹ̀ látún máa rí àwọn tí ó máa ní ẹnu pé ó kọ̀nà tó fẹ́ gbà. wala tutil kafirina wal àwọn tó bá jẹ́ munafiqin kèfèrí láàrin wọn tán fẹ́ máa yin ọ̀rọ̀ Ọlọ́run ọba dànù, tán fẹ́ máa ṣagídí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, wal munafiqin mọ́tẹ̀lé wọn. àwọn alágàbàǹgebè, àwọn tí ó máa fojú rẹ̀ hàn ẹlẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n máa lọ bọ́ sẹ́yìn máa lọ sọ nǹkan míì yóò wà láwùjọ. Ọlọ́run bá ti ṣàlàyé gbogbo àwọn tó fẹ́ lo ànábì tánábì fẹ́ lò, Ọlọ́run ti ṣàlàyé wọn fún. Ọlọ́run wa ń sọ fún pé la tutil kafirina wal munafiqina. tán bá gbọ́rọ̀ mùnáfìkì dé, tán bá gbé wa ìmoore dé, mọ́sìkejì wọn fi máa lọ bá àwọn múmi nínú jẹ́, mọ́sìkejì wọn kó máa fi lọ fa àwọn tí ń ṣe tiẹ̀, kó máa fi dékúrájé wọn, mọ́tẹ̀lé wọn. la tutil kafirina wal munafiqina, torí pé wọn ò ní wọn láwùjọ kan tí wọ́n fẹ́ máa fojú rẹ̀ hàn, tí wọ́n máa fẹ́ ṣèṣe wípé àwọn làwọn ń tiẹ̀ lẹ́yìn, àwọn làwọn ń ṣe tiẹ̀ lódodo, mọ́tẹ̀lé wọn. wàdà àdáhùn tán bá rí pé ò tẹ̀lé àwọn, wọ́n wá yọ ọwọ́ míì tán fẹ́ yọ, náà lọ́wọ́ nira, náà lọ́wọ́ ṣùtá, náà lọ́wọ́ wàhálà, náà lọ́wọ́ ọ̀tá, náà lọ́wọ́ ọjà. gbàgbé lórí ẹ̀. wa tawakkal ala Allah. gbàgbé lórí ẹ̀ kó sì mọ̀ pàwọ̀ Ọlọ́run bá ta rán ẹ níṣẹ́. àwa la tó dúró tì, àwa náà la tó gbójúlé. tó bá ti gbójúlé àwọ̀ Ọlọ́run, tó bẹ̀rù ìnira ọwọ́ wọn, tó bẹ̀rù bàjẹ́ èèyàn tán fẹ́ ṣe, tó bẹ̀rù fìtínà tán fẹ́ gbédé, gbára lé àwọ̀ Ọlọ́run. kò mọ̀ pàwọ̀ Ọlọ́run ta rán níṣẹ́, aránibánidébẹ̀ làwọ̀ Ọlọ́run. a ò ní fi ẹ́ lẹ̀, a ò ní padà lẹ́yìn rẹ̀ bó bá ti rìn bẹ́ẹ̀. wa tawakkal ala Allahi wa kafa billahi wakila. Ọlọ́run fi ń dá ànábì lójú wípé òun Ọlọ́run ọba òun tó gbára lé, òun Ọlọ́run ọba òun tó fẹ̀yìntì, nítorí pé kíni kò síbì kan tí nira ń bọ̀ lókùnkùn ní gbangba ni tóun Ọlọ́run ọba òun ní màá ń pa rẹ̀. gbogbo ọ̀nà táwọn fẹ́ gbé gbà wípé kí iṣẹ́ tóun Ọlọ́run ọba rán ẹ kó má jẹ́ ṣe, wọn ò lè rí ṣe. gbára lóhun Ọlọ́run, tó bá ti gbára lóhun Ọlọ́run, òun Ọlọ́run ọba tó gbára lé, òun sì tó fẹ̀yìntì pẹ̀lú ògùn Ọlọ́run. Ibadallah. gbogbo àwọn tá a jẹ́rú Ọlọ́run. Fahadhihi al-ayatul karima. káfílẹ̀ lọ ní kábánkébé ẹ̀rọ àwọn àyà Ọlọ́run ọba ta kà fún yìí.
تبين المهمة الدعوية العظيمة التي لأجلها بعث نبينا محمد نبيا رسولا. tá bá wo àyà yìí dáadáa ohun tọ́lọ́run bá torí ẹ̀ rán ànábì wa Muhammad níṣẹ́ tá a torí ẹ̀ gbé dìde pé kó máa lọ bá àwọn èèyàn àyà ti ṣàlàyé fún wa àyà yìí ń sọ fún wa wípé èrè ànábì agbé ẹ̀ dìde fúnṣẹ́ pàtàkì agbé ẹ̀ dìde fúnṣẹ́ tó lágbára agbé ẹ̀ dìde tó ṣe pé níjọ́ míì ó máa pàdé ìnira lójú ọ̀nà ó máa pàdé wàhálà lójú ọ̀nà bó bá sì farabalẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run ẹ̀yìn ẹ̀ yóò padà dá àyà yìí ń ṣàlàyé fún wa bẹ́ẹ̀ pé ànábì ó yẹ kó ti gbọ́ kalẹ̀ torí bóyá tó bá ń ṣiṣẹ́ yìí lọ àwọn ẹni ibi àwọn èèyàn kéèyàn wọ́n fẹ́ mọ yọjú mọ́tòrí ẹ̀ padà sẹ́yìn o wọlá àwọn kan tó ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe ń sọ ni wọn ò dààmú ẹ wọn ò wàhálà ẹ̀ tán sì ń gbà fún ẹ gbogbo ẹ̀ náà la ṣàlàyé fún ẹ sínú àyà ìkó lè mọ̀ múra tó fẹ́ mú fi jíṣẹ́ tó fẹ́ jẹ́ yìí. وهي هداية الناس وإنقاذهم من النار. ohun tá a torí ẹ̀ gbé dìde òun náà ni pé kí gbogbo ayé ó mọ̀nà kẹ́nìkan má hùwà òǹgọ̀ kẹ́nìkan má sí lókùnkùn kẹ́nìkan má ṣìnà la torí ẹ̀ gbé dìde nítorí pé ìyà tí ń bẹ lẹ́yìn ìṣìnà ó lágbára ìyà tí ń bẹ lẹ́yìn ìwà òǹgọ̀ hùhù ó lágbára ṣùgbọ́n bí gbogbo wọn bá gbà ẹ́ gbọ́ tí gbogbo wọn ṣe dáadáa iná ò ní tọ́ sí wọn ìyà ò ní tọ́ sí wọn wàhálà ò ní jẹ́ tiwọn tá a torí ẹ̀ gbé dìde nìyẹn. وعلى هذه المهمة كان النبي صلى الله عليه وسلم في مهدها تلقى من أنواع الأعراض. ànábì wa gbaṣẹ́ ọlọ́run báyìí dání láti ìgbà tá a ti fi ọ̀rọ̀ ọlọ́run ọba ránṣẹ́ sí tá a ti gbé òjíṣẹ́ dìde sí pé lọ́ba jíṣẹ́ fún ànábì ò kọ́ṣẹ́ ọlọ́run ìwọ̀n ń bá iṣẹ́ yìí bọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ìrìn lọ lórí ẹ̀ àṣẹ gbogbo ìgbà tí ń ṣe é nì ó ń dùn mọ́ àwọn tó ń dùn mọ́ ń sì ń fànira fún àwọn tí ń fànira fún torí pọ̀rọ̀ ọmọ aráyé dàbí ọmọ tuntun tá à ń fún lọ́mú mu ọmọ tá a bá ń fún lọ́mú mu kò ní fẹ́ fọmú lẹ̀ ó sì ní ọdún tá a lè mú mọ́ ó ní iye ìgbà tá a lè fi mú mọ́ tẹ bá fẹ́ fi túláàsì já ọmú lẹ́nu ọmọ wàhálà àmọ́dé ìjọ́ mi kó dìjà ìjọ́ mi kó dáìsàn ìjọ́ mi kó dìnira ànábì wa ń jíṣẹ́ yìí fún àwọn èèyàn inú ẹ̀ náà làwọn tí ń gbà fún wọ́n ń gbà fún inú ẹ̀ náà làwọn tá ń kórira wọ́n ń kórira wọn ò wá kórira lásán wọ́n tún ń mọ́ náà wípé kó dákẹ́ ká gbọ́ràn kí ló dé tó ń kọ̀ fún wa níbi ọtí mímu a sì ń rí gbádùn bẹ́ẹ̀ kí ló dé tó ń kọ̀ mèṣìná a sì ń rí gbádùn bẹ́ẹ̀ kí ló tó ń kọ̀ fún wa níbi olè jíjà ibẹ̀ lọ́lá wá wà kí ló tó ń yọ akómi jìbìtì ibẹ̀ láti ń ga gbogbo nǹkan wọ̀nyí tá ànábì ń sọ fún wọn ń jẹ́ nira lọ́dọ̀ alágbọ́mágbà ń jẹ́ nira lọ́dọ̀ kèfèrí. ولأجلها تلقى أنواع الأعراض lára yíyọ wọn ti yọ wọn kó lójú ọ̀nà nira ni àwọn rí pé tàwọn ń bàjẹ́ ni ibẹ̀ náà tí wọ́n fi oríṣiríṣi ìnira fi kàn án ǹjọ́ kí wọ́n bu ǹjọ́ kí wọ́n yẹ̀yẹ́ ǹjọ́ kan sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ǹjọ́ kan jẹ́ níyà ǹjọ́ kan lọ́dà ẹ̀gbin sójú ẹnu ọ̀nà alẹ́ rẹ̀ ǹjọ́ kan ṣe gbogbo ohun tí àwọn gan ò lè faragbà oríṣiríṣi ìyà oríṣiríṣi ìlérí oríṣiríṣi ìjìyà oríṣiríṣi nǹkan tó ṣe pé ara ọmọ èèyàn lè gba gbogbo ẹ̀ náà fi ń ka ànábì lérí pé ẹ má mutí mọ́ ẹ má jalè mọ́ ẹ má sin ọba míì mọ́ lẹ́yìn ọlọ́run ẹ má ṣàgídí ẹ má ṣe mọ́tómọ́tó ẹ fẹ́ràn ọmọ èèyàn gẹ́gẹ́ bí ara yín gbogbo kíní wọ̀nyí tá ànábì ń sọ ìyà ni wọ́n fi ń jẹ wàhálà náà ń gbé ba ìnira náà fi ń kàn pẹ̀lú bẹ́ẹ̀ náà kò fi ṣẹlẹ̀ ń jẹ́ ọlọ́run ọba lọ. وهذا بدا للنبي صلى الله عليه وسلم عندما توفي عنه نصيره. kíní ìwà lágbára gbogbo ìgbà tí ànábì fi ń jíṣẹ́ náà ọlọ́run ní kó ná látìlẹ́yìn òun náà ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib ọlọ́run ní kó láláàánú tó bá gbé nira wá láti ta ààrẹ ni tí ó gbà nira náà lára rẹ̀ pé baálé mi wọ́n tún ṣe é ni wọ́n tún fi nira kàn án ni mo wà ń bì àgbà kó lára rẹ̀ àfàámára níjọ́ tí ànábì dé pẹ̀lú òtútù tó lágbára ànábì ó ń sọ fún ìyàwó rẹ̀ pé ìyá àdéjà daṣọ bò mí òtútù yìí lágbára eléyìí ga jù ẹ̀mí mi lọ àdéjà bá daṣọ bò ẹnu bẹ́ẹ̀ lànábì wà ìjọ́ ọ̀dùnnú ìjọ́ ìnira títí nígbà tí ẹ̀gbọ́n bàbá rẹ̀ jáde láyé tí ìyàwó rẹ̀ jáde láyé ọdún náà jọ́jú ìbànújẹ́ fún ànábì wa Muhammad ibẹ̀ ni àwọn kiriyó àwọn alágbọ́mọ́gbà wọ̀nyí agbára ìnira náà tún wá pọ̀ wọ́n rí i pé omi fẹ́ tán lẹ́yìn ẹja ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wàhálà bẹ ó gbọ́dọ̀ lékún fún ìnira gbọ́dọ̀ lékún fún ànábì wa gbà lérò pé ó bá jẹ́ bẹ́ẹ̀. wa min huna bada linnabiyyi sallallahu alayhi wa sallam an yarhala ila Taif. gbàtí ìnira yìí dé tí ilé ò gba ànábì mọ́ tọ́nà ò gba ànábì mọ́ ànábì bó bá rí bẹ́ẹ̀ ń gbé ẹ̀mí mi sá
láti lè ríṣẹ́ Ọlọ́run ọba yìí jẹ́ kalẹ̀ anábì wá gbà lérò pé tọ́ ìlú kejì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa yìí ó yẹ kí n lọ farapamọ́ síbẹ̀. At-Taif. n bá lọ farapamọ́ sí Tọ́ìfù yìí àwọn alágbára kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí mo gbúrò wọn tá a bá débẹ̀ á lọ wá tìlẹ́yìn wọn kán lè rẹ̀ sí yín lọ́wọ́ tá a bá débẹ̀ á pè àwọn náà pé kí wọ́n gba Islam tó bá gba Islam agbára ńlá kan ló jẹ́ fún àwọn mùsùlùmí anábì gbà lérò bẹ́ẹ̀ pé kóun lọ sí ìlú Tọ́ìfù. liyuballigha saqifan kalimata Allah. àwọn ọba tí ń bẹ nílùú Tọ́ìfù ńgbà náà àwọn alágbára tí ń bẹ nílùú Tọ́ìfù ńgbà náà anábì gbé ọ̀rọ̀ Ọlọ́run ọba lọ bá wọn pé tọ́ ẹ wá kún mi ẹ wá ràn mí lọ́wọ́ kájọ gbé ìsìlámù lárugẹ kájọ fún ọ̀rọ̀ Ọlọ́run ọba kájọ gbin ìfọkànbalẹ̀ sílùú kájọ gbin àánú sílùú kájọ gbin tẹríba sílùú ká lè máa jẹ̀gbádùn ara wa ká lè máa gbégbé ayọ̀ ká lè máa gbégbé àlàáfíà anábì jáde lọ sílùú Tọ́ìfù ó bá dọ́dọ̀ àwọn alágbára bẹ́ẹ̀. wa yastansiran bihim linusrati dinillah. kò sí nǹkan kan tánábì wá lọ́dọ̀ wọn nítorí tó fẹ́ jẹ kọ́ nítorí aṣọ tó fẹ́ wọ̀ kọ́ nítorí ilé tó fẹ́ kọ́kọ́ nítorí aya tó fẹ́ kọ́ anábì wá wọn lọ pé tẹ́yìn yìí bá kún mi tẹ́yìn yìí bá gbà fún mi àjọ máa gbé ìsìlámù lárugẹ àjọ máa gba àwọn èèyàn láyè nínú ìsìlámù ọkàn wọn balẹ̀ gbogbo nǹkan máa lọ ní mẹ̀lọmẹ̀lọ yóò máa ṣeéṣe níta anábì wa lọ sọ́dọ̀ wọn kò jù bẹ́ẹ̀ náà lọ. fa kharaja sallallahu alayhi wa sallam fi harri sayf. anábì wa jáde àsìkò yẹn inú ooru tó lágbára ni oòrùn mú hahaha láwọn oòrùn Mákà tí máa ń mú ẹ̀yin náà ẹ mà gbogbo ẹ̀yin náà tẹ́ bá lọ sí hajj àbí tẹ́ bá lọ sí umrah lásìkò oòrùn àtòru ẹ mà bó ṣe lágbára tó anábì wa jáde nínú ooru yìí àti oòrùn hahaha yìí anábì wa jáde ìwọ̀n lọ láàrin àwọn ọlọ ẹ̀yin náà mọ̀ pé ìlú Mákà ìlú ọlọ ni àwọn ọlọ ńláńlá tó lágbára kò sí ibòjì kan tá a fẹ́ sá sí kò sábẹ́ igi kan tá a fẹ́ lọ farabalẹ̀ sí anábì wa ń lọ bẹ́ẹ̀ ni wọ́n lọ láàrin àwọn òkè ńláńlá àtàwọn òkò ńláńlá. hatta wasala ila Taif fi Shawwal sanata asharata linnubuwa. anábì wa lọ sílùú Tọ́ìfù yìí nínú oṣù Shawwal tí gbogbo àná mọ̀ pé òru a máa pọ̀ lásìkò yẹn gan anábì ló lọ bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kẹwàá tá a gbé dìde lànàbì wà wọn lọ pé tọ́ ẹ̀yin ará Tọ́ìfù yìí gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ni pé ẹ̀yin ẹ̀ tiẹ̀ láàánú díẹ̀ ẹ sì ní ìfọ̀kànbalẹ̀ díẹ̀ ẹ máa àlejò gbà ẹ sì mọ̀yàn fàmára anábì wa wọn lọ lásìkò tá a wí. kharaja rasulullahi ila Taifi mashiyan ala qadamayhi tahiratayn. kò sẹ́sìn kan tánàbì fẹ́ gùn lọ bẹ́ẹ̀ ni ò sí mọ́tò bẹ́ẹ̀ ni ò sí kẹ̀kẹ́ kò sí nǹkan gùn kankan anábì mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ó lọ Taifu ẹbí àwọn tó wà ní Saudi lónìí pé iye kìlómẹ́tì mélòó ló kó ní Mákà lọ́bẹ̀ ẹ̀yin náà ẹ gbà pa àwọn ẹni àná lórí dáhùn ṣe àwa lónìí à ń ja ẹni àwa ń gbádùn lónìí ni mọ́tò oríranran la ní kẹ̀kẹ́ oríranran la ní gbogbo nǹkan ọ̀gùn táyé òfin di ọ̀rùn pátápátá gbáà la ní lónìí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jáde lọ sílùú Tọ́ìfù lẹ́ni tó rìn lọ pẹ̀lú ẹsẹ̀ alibarika rẹ̀ méjèèjì. wa ma'ahu maulahu Zaid ibn Harisa. gẹ́gẹ́ bó ṣe tọ́ àti gẹ́gẹ́ bó ṣe yẹ irú aṣáájú ẹ̀sìn bẹ́ẹ̀ irú ẹnu Ọlọ́run bá ránṣẹ́ bẹ́ẹ̀ nìkan ò gbọ́dọ̀ dárìn nítorí ìdágírí ọ̀nà. Ànábì bá pe ọmọ ọ̀dọ̀ rẹ̀ tó fẹ́ràn jù ọmọ tó súnmọ́ jù Zaid ọmọ Harisa pé wọ́n wá kún mi kájọ lọ sílùú Tọ́ìfù nínú tàn a gbọ́ pé Tọ́ìfù yẹn Zaid yẹn ọmọ Tọ́ìfù ni ó sì mọ̀ nípa àlú náà dáadáa ẹni tó bá mọ̀ nípa ọ̀nà kan là á mú dání gẹ́gẹ́ bó ipá wa àfa àtàbá ń lọ òde a gbọ́dọ̀ múnú ọmọ kí ó wa dání ẹni Ọlọ́run kẹ́ ńgbà míì 2 4 5 ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́ wo ìmáàmù nìkan má dá lọ òde sì má lọ bí dáhùn wà níwọ̀ nìkan Ànábì mú Harisa dání pé Zaidu wá kún mi kájọ lọ sílùú Tọ́ìfù wọ́n bá jọ níṣẹ́ lọ ní. kullama marra ala qabilatin fi tariq. Ànábì ò wá dáṣẹ́ rẹ̀ dúró iṣẹ́ tó gbà ní pé gbogbo ìgbà tánábì bá kọjá lára àdílé kan àyà kí wọ́n mọ̀ pé salamu alaikum bí yìí o. da'ahum ila al-islam. ká tó débi tá à ń lọ a nídìí ẹ̀yin náà Ànábì àṣẹ wáàsí fún wọn a pè wọ́n lọ sójú ọ̀nà Islam aṣàlàyé tí ń jẹ́ Islam fún wọn kí ló dá ń bẹ̀ kí la lè máa ṣe kí ni Islam gbà wọlé kí ni Islam kọ̀ Ànábì bá ń lọ lójú ọ̀nà
àyànú ìdílé kọ̀ọ̀kan tí bá ń pàdé lọ́nà a sì mọ ṣàlàyé tí ń jẹ́ ìsìlámù fún wọn. falam yujibu ahadun. gbogbo wàhálà tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń ṣe lórí wọn kò sẹ́nìkan tó dá lóhùn. lam yujibu ahadun ẹnìkan ò dá ànábì lóhùn bí ìgbà tí wọ́n sọ pé wọ́n ló mọ tó ṣe tó jáde ní òrùn hàn yìí àsìkò táwa farapamọ́ sábẹ́ ilé wa pé ká lè máa sábẹ́ ooru tí ń mú yìí ìwọ wá jáde pé ká wá ṣe kíni ẹnìkan ò dá ànábì lóhùn. wa wasala ila Taifi. ó wá débi tí ń lọ gangan torí pé ojú ọ̀nà ni gbogbo ètí ń bá bọ̀ tẹ́lẹ̀ bó bá pẹ̀dé ẹnìkan àṣewáàsí tó bá wọ agbolé kan náà àwọn agbolé tó wà lójú ọ̀nà àsọ̀rọ̀ lọ́hùn wọn ìdá lóhùn kò torí ẹ̀ bínú kó padà sílé ibi tí ń lọ yẹn náà ṣáá ní sàn lọ. fàmàdà ilá salasati ikhwatin min ru'asa'i Sakif. àní ànábì ni pé àwọn alágbára mẹ́ta kan ń bẹ nílùú Tọ́ìfà nínú àwọn ọba kéréje bẹ̀ àwọn gangan lànábì ń lọ bá ànábì wá dà níyà ó wá lọ sọ́dọ̀ wọn ìwọ̀n lọ bẹ̀ wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan kò lọ nítorí kó lè rówó gbà kò lọ nítorí kó lè ráṣọ gbà kò lọ nítorí kó oúnjẹ lè máa dọ́gba ànábì ń lọ nítorí pé kí ni báwọn eléyìí náà bá gbẹ̀sìn ìsìlámù ń gbòrò lọ nìyẹn. jalasa ilayhim wada'ahum ila Allahi wa nusratil islam. ànábì jókòó lọ́dọ̀ ẹni àkọ́kọ́ ìwọ̀n sọ pé ẹ̀yin bàbá wa tá a wá bá ẹ̀yin ọlọ́lá wa tá a wá bá kò sí nǹkan kan tá a wá torí ẹ̀ dọ́dọ̀ yín ni pé ń tá a torí ẹ̀ wádọ̀ yín ni pé ala nusratil islam kọ́lọ̀ ń ṣe yín lẹ́yìn tí ó máa ran ìsìlámù lọ́wọ́ kọ́lọ̀ ń ṣe yín lẹ́yìn tí ó máa gbé ìsìlámù ga ẹni tí ó máa ran àwọn mùsùlùmí lọ́wọ́ tí ìrun kíkí ó máa fi jẹ́ rọrùn fún wọn táwọn ẹ̀gbúgba ó máa fi jẹ́ rọrùn fún wọn tí gbogbo ń tọ́lọ́run bá béèrè lójú ọ̀nà ìsìlámù yóò máa fi jẹ́ rọrùn ń ta torí ẹ̀ wá báyìí nìyẹn o. faqala ahaduhum. lẹ́yìn tí anábì lọ báyìí wọ́n á ń fèsì báyìí pé ahaduhum. ọ̀kan nínú àwọn èèyàn náà wá ń sọ báyìí. huwa yumarritu thiyaba al-Kaaba. ó ní sórí ní tó ń sọ yẹn lọ gbà pé èmi gangan lọ́tà Kaaba tó ń dárúkọ yẹn. Allahu akbar. èmi gangan lọ́tà Kaaba tó ń dárúkọ yẹn pé ibẹ̀ la dojúkọ mùsùlùmí wá gbà pé ọjọ́kọjọ́ tí n bá délùú Mẹ́kà ń lọ fàkṣọ Kaaba ya ni wọ́n wá dúró níwájú tèmi báyìí wá ń sọ̀rọ̀ ọwá ń sọ nǹkankan ọwá ta ló ń pè ní tèmi fẹ́ ṣe mo ti sọ fún ẹ yẹn ẹ wo èsì tá à ń gbọ́ lẹ́nu ẹni tá a wá bá pé wá ran ìsìlámù lọ́wọ́ wá gbé ìsìlámù ga èsì tó fún nìyẹn. wa qala al-akharu. ẹlòmíín nínú wọn ń sọ báyìí. amma wajada Allahu ahadan ghayraka. ó ní ìwà arákùnrin bí ìgbà tí a ń fi èèyàn ṣe ẹ̀yẹ bí ìgbà tí a fẹ́ máa dáyà sí èèyàn ńlẹ̀ ó ní ìwà nábì ṣé ẹlọ́run rẹ lòmíín lẹ́yìn tiẹ̀ ìwọ yìí náà lọ́lọ́run rí tó fẹ́ rán níṣẹ́ sallallahu alaihi wasallam. jama kí lè tí tiwa tí ì gbọ́ kí la tí ì bá pàdé ìnira wo ló ti kàn wá ta ti fa agídí kọ́ńkínà ya wọ́n ń sọ fún anábì ní kojú pé ṣé anábì ọlọ́run ni wọ́ ọlọ́run rẹ nìkan mọ́ tí ó tó náà ju anábì lọ. Allahu akbar. wa qala thalithu. ẹlẹ́kẹta ń dáhùn. wallahi la ukallimuka abada. torí gbogbo ohun tó ń sọ gbogbo ẹjọ́ tó ń rò látòkè lélẹ̀ yẹn wà nábì mi ò ní dá ẹ lóhùn mi ò sì ní bá ẹ sọ̀rọ̀ láéláé ẹni tí náà ò ní bá ẹ sọ̀rọ̀ tó sì ti ń sọ̀rọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ó lóun ò ní bá nábì sọ̀rọ̀ òun ò sì ní dá lóhùn òun ò sì ní gbọ́ gbogbo ohun tí ń sọ yẹn apò ara rẹ̀ ní sọ sí ń sọ bẹ́ẹ̀ fún anábì wa Muhammad. in kunta rasulan la anta a'zamu khataran min arudda alayka. ó ní bó wá jẹ́ pé ìwọ náà ni ọlọ́run fi ti òjíṣẹ́ ọlọ́run lórí pòǹfẹ́ ránṣẹ́ lẹ́nu ara ẹ̀ lọ́hùn ni ń sọ pé dànṣẹ́ ńlá ńlá nábì tọ́lọ́run rán ságbàáyé ẹ wo ohun tí kèfèrí sọ ẹ wo alágbómágbá ìwọ mọ̀náfìkì ó ní bó wá jẹ́ pé ìwọ náà fi ṣe ànábì ìwọ ló wá láti wá bá tàwọn èèyàn jẹ́ ẹni tó lóun ò ní sọ̀rọ̀ òun ò ní fa ànábì lésì ẹ wò sọ́kùsọ̀ tí ń jáde lẹ́nu sànábì jàmá ànábì lára gba nǹkan o. wàlá in kunta takzibu ala Allahi ma yanbaghi an ukallimaka. bó bá jẹ́ pé ọlọ́run ni wọ́n gbé síwájú ìwọ ànábì ọlọ́run ló gbé síwájú ló fi ń parọ́ fáwọn èèyàn ló ń parọ́ mọ́ ọlọ́run èmi ò ní gbà ẹ gbọ́ dépò tí ń tẹ̀lé ẹ dépò tí ń ràn kankan lọ́wọ́ irọ́ ló ń pa ọlọ́run ọ̀rẹ́ ẹ̀ ń jẹ́ kankan ní ti sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sọ̀rọ̀ rẹ̀ kan ta gbọ́ lẹ́nu wọn láwọn tá ànábì torí wọn kò nílé wípé bàbá dé Tọ́ìfù gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n sí gẹ́gẹ́ bá a ṣe gbà wọ́n gbọ́ tó wọ́n ran ìsìlámù lọ́wọ́ wọ́n jẹ́ àtìlẹ́yìn fún àwọn mùsùlùmí wọ́n jẹ́ àtìlẹ́yìn fún àwọn ọ̀lẹ bọ́n ṣe ṣe nìyẹn jàmáà mùsùlùmí ẹ jẹ́ ká máa bira wa lọ́rọ̀ wípé inú èwo la wà nínú àwọn ìta bá gbójúlé pa àfẹ́ gbé ìsìlámù ga ni wọ́n la wà ní àbáwọn tí ó ti ìsìlámù ṣubú bó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá tí wàá padà wá lálábàlà kejì gbogbo bí ọ̀rọ̀ yìí kí á padà já sí
lẹ́yìn gbàtà nàbí dìde lọ́dọ̀ wọn a máa wá gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Wa qala thalithu. ẹlẹ́kẹta àwọn tánàbí lọ bá. Wallahi la ukallimuka abada. Anábì wọlé bá ńgbàtà anábì wọlé bá gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe kọjá. Ó ní rẹ̀ nábì gbogbo ohun tó wá sọ yìí la ukallimuka abadan, mi ò ní ọ̀rọ̀ ọba ẹ sọ. Gbogbo bó ṣe ń sọ pé ká gbà fọ́lọ́hun ká máa wá kírun ká máa gbàwẹ̀ la ukallimuka abadan, mi ò ní dá ẹ lóhùn, mi ò sì ní bá ẹ sọ̀rọ̀. In kunta rasulan la anta a'zamu khataran min arudda alayk. Tó bá jẹ́ pé lódodo ànábì ọlọ́run ọba ni ẹ́, ewu ńlá ló jẹ́ tí n bá ń bá ẹ sọ̀rọ̀, mi ò ní bá ẹ sọ, mi ò sì ní fún ẹ lésì gbogbo ohun tó ń béèrè lọ́dọ̀ mi yẹn. Wala in kunta takdhibu ala Allahi ma yanbaghi an ukallimak. Bó bá tó a jẹ́ pé irọ́ ló wù ẹ́ ló gbé sẹ́nu ló gbé bọnu tó fẹ́ máa fi ṣe wá sí fáwọn ènìyàn. Ma yanbaghi an ukallimaka. mi ò ní bá ẹ sọ̀rọ̀ sẹ́, mo tún bá ẹ ṣàdéhùn bẹ́ẹ̀. Faqama anhumur rasulu sallallahu alayhi wa sallam. Ànábì ò jẹ́ kọ́rọ̀ yìí pọ̀ jù, kò sì jẹ́ ká máa tẹ̀síwájú. Ànábì bá dìde níwájú wọn, ó ní tọ́ ohun tí mo gbà lérò tí mo fi wá bá àwọn èèyàn wọ̀nyí òun kọ́ mo báyìí. Ìnira tó fẹ́ kù nira ní ìnira kan mo sá fún, wàhálà kan mo sá fún nílùú Mákà, wípé bóyá tí ń bá dọ́dọ̀ àwọn eléyìí a tún rí ọ̀rọ̀ gbọ́ lẹ́nu wọn, a rí òdodo ọ̀rọ̀ gbọ́ lẹ́nu wọn, a rà tìlẹ́yìn wọn lọ fi gbé ìsìlámù ga ní Mákà tá a tún mọ̀ fi gbé ga nílùú tá a wà yìí náà. Ànábì ò bọ́ òdodo kan lẹ́nu wọn, kò sì bá ọ̀rọ̀ dùnú kankan. Wa talabu minhu an yakhruja min biladihim. Wọ́n wá ń sọ fún Ànábì pé láàrin díjú ńlájú àwọn fún ẹ ní ìṣẹ́jú kan jáde kò nílùú wa, àwa la nílùú wa bí pé àwọn náà dáyé. Wọ́n ń sọ fún Ànábì pé kó jáde kò ní ìlú àwọn nítorí pé ibi ìyá àwọn làwọn ní. Jáde lásọ Ànábì ló dá kò burú, mo ti ń lọ náà ni o. Falamma arada al-khuruja. Nígbà táwọn bèbè á jáde kò ń lu wọn. Tabi'ahu sufahum wa abiduhum. Wọ́n wá rí pé tọ́ kò sọ́nà kan táwọn bá fẹ́ léyìn nìkan lẹ̀ tí bá ń lọ, bóyá ó tún lè máa wọlé tọ̀ àwọn èèyàn. Wọ́n wá gbé àwọn aláìpé rí dìde, àwọn amúgbó ògbà náà, àwọn alágídí, àwọn ẹrú, àwọn tó jẹ́ pé wọ́n ti febi pa wọ́n títí wọn mọ́nu táwọn àmọ́ wọ́n gbé wọn dìde pé ẹ tẹ̀lé arákùnrin yẹn kẹ́ bá wa ṣe bí ó ṣe ń ṣojú. Wọ́n rán wọn ń ṣe ẹbí sànábì wa Muhammad, àwọn òpònú àárín wọn, àwọn àṣà àwọn ẹni bí tiwa ti pẹ́, àwọn ọmọ tó máa ń háyà fi lọ ba nǹkan jẹ́. Wọ́n bá gbé wọn dìde pé tọ́ ẹ tẹ̀lé ànábì kẹ́ bá wa ṣe bó ṣe yẹ, kò dìgbà tá a bá sọ gbogbo ọ̀rọ̀ fún yín ẹ̀yin ọmọ wọ̀nyí. Ẹ rí bẹ́ẹ̀ àwọn ọmọ tọ́ọ̀gì gbà náà àti ọmọ tọ́ọ̀gì wọn mọ̀ bí ọmọ tọ́ọ̀gì kalẹ̀ láyé náà ni. Ẹ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ànábì inú ká ti sọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run pé wàlá yálẹ́dọ̀ ẹ̀là fàájìrà. Kàfàrà. Látàzára lálkáfírí náà. Rabbi látàzára alálkáfírí náà. Alálẹ̀ arúdì mínàlì káfírí náà dayyara. Innaka in tazarhum yudillu ibadak. Wàlá yálẹ́dọ̀ ẹ̀là fàájìrà. Kàfàrà. Ànábì inú wa ti mọ̀ dáadáa pé tá a bá ní káwọn èèyàn yìí máa ṣẹ́kù, tá a bá ní káwọn tọ́ọ̀gì wọ̀nyí máa ṣẹ́kù, nǹkan ó máa bàjẹ́. Ó ní wọ́n lọ́hún má jẹ́ káwọn èèyàn ráyè lórí ilẹ̀, má gbà wọ́n láyè, àwọn abatẹnijẹ́ wọ̀nyí, àwọn oníyẹ̀yẹ́ wọ̀nyí, àwọn adàlúrú wọ̀nyí, àwọn tí ò lẹ́sìn tí ò mọ ìwọ̀nyí ṣáálẹ́nu kan. Ànábì inú àtọ̀rọ̀ lérí wọn, ṣùgbọ́n wọn ò tán títí di àsìkò ànábì wa Muhammad. Irú wọn náà wá dẹ̀ sánábì, àwọn amúgbó ìgbà náà, àwọn tọ́ọ̀gì ìgbà náà, àwọn ọmọ mọ̀náfìkì wọ́n ní ẹ tẹ̀lé lọ́kẹ́ lọ bá wa sìn dẹ́yìn odi, ẹ bá wa sìn dẹ́yìn odi pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ bá ní níwà bí, ẹ bá wa sìn dẹ́yìn odi. Wọ́n sọ bẹ́ẹ̀ fún ọmọ yìí, wọ́n bá bọ́ sẹ́yìn ànábì wa Muhammad. Yasubunahu wa yasihuna bihi. Wọ́n wá ń kó ànábì lóríṣiríṣi èébú, wọ́n ń pàtẹ ariwo lérí, wọ́n ń pàtẹ ariwo lé lérí,
gbogbo oríṣiríṣi nǹkan bí ìgbà tọ́wọ́ àwọn èèyàn bá ba olè tí wọ́n máa kígbélé tí wọ́n máa bu ẹni bá fẹ́ máa jalè kánná máa jalè kánná ẹni bá fẹ́ máa da gbígbóná ló máa da gbígbóná lù wọ́n sá wà lẹ́yìn ànábì bẹ́ẹ̀ rẹpẹtẹ tó ń kígbe. àtàṣtàmá àléhìn náà sùfàwákọ̀ fúláhù sọ̀fàyè. wọ́n wá pe egungun ẹ jáde lérí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà lọ sọ ìsìlámù dẹ̀rọ̀ fún wa lónìí táwa ń bù ú lá táwa ń bù ú jẹ táwa ń ṣe bó ṣe wù wá ẹlòmíràn náà ti ṣàṣàlátù fún ànábì wa Muhammad pápá ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n wá pa ìjọjọ sérí ànábì wa Muhammad wọ́n pèrè òlé lérí wọ́n wá ń pariwo wọ́n wá tó sáfù méjì wọ́n gbé ànábì wa pẹ̀lú ànábì wa Muhammad àti Zaidu sáà ní sáfù méjèèjì wọ́n dí gàgá èèyàn báyìí wọ́n dí gàgá èèyàn lọ́tún wọ́n dí gàgá èèyàn lọ́sì wọ́n wá gbé wọn sáà ní pé arin bẹ̀ ní kó wọ́n gbàjáde kó nílùú wa. wajalu yarmunahu bil hijarati. báwọn eléyìí bá sọ kòlú àwọn eléyìí ó sọ ebúlù àwọn eléyìí ó sọ ìpèlú oríṣiríṣi nǹkan náà sàn sọlù ànábì nínú tọ́wọ́ wọn bá bà ẹ̀rí bẹ́ẹ̀ tán bá ju kòlú gbogbo kíbi tí nǹkan bá gbé bá fànábì ó ba náà nìyẹn. wàrọ̀jàmú raqibayhi hatta salatina lahu bid-dima. ànábì wa ń lọ láàrin wọn ibi tí gbé ń lọ gbogbo nǹkan jù ránṣẹ́ sí àtẹ́lẹsẹ̀ rẹ̀ àkọ̀yìnsí ẹsẹ̀ rẹ̀ méjèèjì náà ló kò ń bá fún oríṣiríṣi nǹkan sá ń bá gbogbo bẹ̀ wá bẹ̀rẹ̀ sí dẹ́jẹ̀ gbogbo ẹsẹ̀ ànábì ó ti kú fẹ́ jẹ̀ la ilaha illallah. wa Zaidu bun Harisa yakihi bi nafsihi. kò wá lù wá gba ìyàwó wọn kò wá lù wá pa wọn lọ́mọ kò wá lù wá kó wọn lẹ́rù ó wá lù láti wá sọ fún wọn pé ọlọ́run ló yẹ ká máa sìn ọlọ́run ló yẹ ká ṣe láṣọ ọlọ́run ló yẹ ká máa jọ́sìn fún ọlọ́run ló yẹ ká máa bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló yẹ ká máa tọrọ àtìlẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run ló yẹ ká máa tọrọ ìrànlọ́wọ́ ń tàn náà bá wà jù bẹ́ẹ̀ náà lọ ó bá dẹ̀ tí wọ́n ń sọ̀kòlù ó bá dẹ̀ tán ń bú ó bá dẹ̀ tán ń sọ̀sọ̀kùsọ fún ó bá dẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ònira tí ó tára wọn gangan ò lè gba náà bá bẹ̀ sí fi kan ànábì wa Muhammad. wa Zaidu bun Haritha yakihi bi nafsihi. ọmọ alálùbáríkà tá ànábì wa Muhammad wa mú dání ọmọ ìwádìí tí ń fara gbá oko tí ń fara gbà nira tó bá rí pókò kan fẹ́ bọ́ sórí ànábì afẹ́yìngbé ní wọ́n ń dáàbòbò ànábì pé ẹni ọlọ́run ọba ránṣẹ́ náà fẹ́ pa mọ́ mi lọ́wọ́ yìí kí ni kí n lọ tọ́ tí bá padà dé ìlú Mẹ́kà ní wọ́n ń fara gbà nira lọ́kàn òjọ̀ kan nítorí ànábì wa Muhammad ọlọ́run jẹ́ káwọn ọmọ kéwò nílé mọ́ ṣe bẹ́ẹ̀ fáwọn àfáà wọn kẹ́rì bẹ́ẹ̀ ọmọ kéwò mi ó bá gbé àfáà ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe yanjú ara yín o èmi ti sèbù ara mi ná Zaidu ọmọ Harisa ò ṣe bẹ́ẹ̀ ó gbéra ẹ̀ kalẹ̀ pé ya Rasulullah gbogbo ìyà tí ó bá jẹ́ gbogbo ìyà tí ó bá kàn ẹ́ ìwọ̀n ń ṣe gáàdì fáànù nábì láàrin ogunlọ́gọ̀ àwọn ọ̀tá tí wọ́n tó sáfù pé káwọn méjèèjì máa gbà rí ẹ̀ kò du ara ẹ̀ mọ́ anabi wa Muhammad nínú gbogbo wa pípé kí ìyà máa jẹ́ kí ìnira máa kan anabi wa Muhammad. wa hakadha yabqa ahlul haqqi fi sira'i ma'al batili. táyọ̀ fi jáyé ẹ má lérò wípé yóò yí padà gbogbo ibikíbi tó dodo bá ti wà torí pé ìmọ́lẹ̀ lòdodo tí ìmọ́lẹ̀ bá sì dé òkùnkùn gbọ́dọ̀ paradà gbogbo àwọn tó bá gbódodo dání tán fẹ́ fi pa òkùnkùn láradà àwọn ọ̀tá òdodo wọn ò ní gbà o àwọn ọ̀tá òdodo wọn ò ní gbà pé kó òdodo kó ráyè lórílẹ̀ ayé kó kùnkùn máa wà torí pé inú òkùnkùn yẹn làwọn ti ń rí jàǹbá ṣe náà ti ń ra burú ṣe inú ẹ̀ làwọn ti ń rọ́lá mú inú ẹ̀ làwọn ti ń ga wọ́n máa wá gbogbo ọ̀nà wípé gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ jó lódodo inú kéré fọ yín inú kéré ọkẹ́dọ̀ ọdún yín inú pé kéré yín ó dàrú inú pé kéde òmu yín kẹ́ ẹ ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe nínú pé kẹ́ ẹ sọ̀sọ́kúsọ káì lè máa kórira yín gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ ní fi ródòdó yẹn sọ làwọn máa gbé kalẹ̀ nítorí pé òdodo tẹ́ ẹ gbé dání ó fẹ́ ba nǹkan jẹ́ fún wọn bódodo bá débi irọ́ báyìí yóò larọ́ mọ́lẹ̀ ni irọ́ ọba àmọ́ sáyẹ láti bí 20 ọdún ìjọ kan lásán tó dodo bá bàbá yìí gbogbo ntí irọ́ kójọ òdodo sì bá bu ẹ̀jẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà. walam yazal ulaika sufaha'u bin nabiyyi sallallahu alayhi wa sallam hatta alja'uhu ila ha'itin. àwọn òpònú wọ̀nyí àwọn afọ́nufọ́ra wọ̀nyí tán dẹ sí ànábì wa Muhammad nínú àwọn ọmọkọ́mọ nínú àwọn bàbá kí bàbá nínú àwọn yaabú tí wọ́n ń kígbélé ànábì tí wọ́n ń sọ̀kòlú tí wọ́n ń ṣe ìnira fún tí wọ́n ń ṣe ìjàmbá fún wọ́n sá ń tarí ànábì lọ bẹ́ẹ̀ títí pẹ̀lú ìnira tó lágbára ńgbà tán rí pé tọ́ àwọn ti débi pé kò lè rẹ́nìkan bá sọ ọ́ mọ́. aláṣàláṣàtì amúyálì mìíràn tọ́ ìfì. wọ́n ti rìn lọ bí 3 kìlómítà sí tọ́ ìfọ̀ tó ti fa tọ́ ìfọ̀ sẹ́yìn yányán wọ́n rí pé bọ́ níbi tá a dé yìí o kò sí lé mọ́ kò sí ẹnìkan tó fẹ́ bá sọ mọ́ wọ́n á padà lẹ́yìn ànábì wọn ní tó àti gbé ẹdẹ́bòrè báyìí o jókòó síbẹ̀ kó máa yanjú ara rẹ̀.
فرفع النبي صلى الله عليه وسلم كفيه. Ànábì wá lọ rógiri kan ló bá fẹ̀yìntì ògiri náà. وراح يناجي ربه. Ó wá dẹni tó ká wá tẹ́wọ́ rẹ̀ méjèèjì sí sámà pé ìwọ Ọlọ́run o, ìwọ Ọlọ́run ọba orí mi, اللهم orí mi ìwọ Ọlọ́run. Orí mi ó mà mí o, ó mèrò ọkàn mi. Orí mi ó mà mí o, ó sì rẹ ọkàn mi. Tètè dá mi lóhùn, kójú má tì mí o. Tètè dá mi lóhùn, kó tá má yọ̀ mí. Orí mi ó mà mí, ó mèrò ọkàn mi Ọlọ́run. Orí mi ó mà mí, ó mèrò ọkàn mi. Tètè dá mi lóhùn, kójú má tì mí o. Ànábì bá tẹ́ ọ sọ́lọ́ pé wọ́n Ọlọ́run o. Tètè dá mi lóhùn, kó tá má yọ̀ mí. Torí pé bàbá wo lo oṣù táwa inú Rọ̀bíùl Awwal láwà yìí. Àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́ náà ni bàbá Dr. Abdulrahim Ọlọ́run pé lákàá yìí jù báyìí lọ. A gbọ́dọ̀ máa sọ nípa síyára Ànábì wa Muhammad. Àwọn ojú tó pọn, ìrọ̀rùn tó rí lójú ọ̀nà yìí, wàhálà tó kàn. Ànábì bá jókòó nídìí ara ògiri yìí lọ́nà àtọ́ ìfúpé tó ìwọ Ọlọ́run o. Allahumma ilayka ashku da'fa quwwati. Ọlọ́run mi ò lágbára kan mọ́ bí mo ṣe wà yìí. Mo ti dọ̀lẹ yányán. Agbára ò sí mọ́. Ẹ̀mí mi ò kó lẹ̀ mọ́. Wa qillata hilati. Lọ́gbọ̀n kan mọ́, gbogbo ọ̀nà ti dí mọ́ mi báyìí. Wa hawani ala an-nas. Wọ́n náà rí pé mo ti dẹni ìyẹ́pẹ́ lọ́dọ̀ àwọn èèyàn báyìí wọ Ọlọ́run. Ànábì sọ tẹkúntẹkún. Ya Rahman Rahim. Ó ní ìwọ Ọlọ́run ọba náà lọ́ba oníkẹ́, ìwọ náà lọ́ba aláàánú, ìwọ ọba alátìlẹ́yìn, ìwọ ló rán mi iṣẹ́ mọ́ fi mí lẹ̀ o. Má jẹ́ kí ìyàwó jẹ mí gbé. Ànábì bá tẹ́ ọ sí sánmà pé ìwọ Ọlọ́run, mo dẹ̀ ń tẹ́sẹ̀ mi ń bẹ́jẹ̀, mo dẹ̀ ń tẹ́rì mi bẹ́, mo dẹ̀ ń tí gbogbo ara mi dẹ̀. Mi ò lágbára kankan mọ́, mi ò mọ nǹkan kan mọ́, gbogbo nǹkan ti dàrú báyìí. Mi ò mọ ibi tí mo lè lọ, mi ò sì lè mọ ibi tí ìpadà sí máa Ànábì bá bẹ̀rẹ̀ sí pọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀. Hatta wasala ila an qala in lam yakun bika ghadabun alayya fala ubali. Ànábì wá rò sọ́tún wá rò sósì gẹ́gẹ́ bó ṣe tọ́ àti gẹ́gẹ́ bó ṣe yẹ. Gbogbo ìgbà tí ìyà bá ń jẹ mùmínì láyé, ó gbọ́dọ̀ rò ó pé ṣé kìí ṣe pé ìyà ẹ̀ṣẹ̀ kan ní mò ń jẹ, ṣé kìí ṣe pé nǹkan kan ni mo ṣe tí ìbáwí ìfẹ́ ń tọ́ sí mi. Ànábì wa ń sọ fọ́lọ́run pé wọ Ọlọ́run bí ìyà ìbá ń jẹ mí tí ìbá ti ṣe bínú rẹ. Fala ubali. Ǹjẹ́ mi ò kíyà o. Tí ìbá ti ṣe pé wọ Ọlọ́run bá ń bínú sí mi, mo ṣe nǹkan kan ló wá já sí pé kó o bínú sí mi, kó o jẹ mí níyà, kó o jẹ́ kí wọ́n ya mí yàkúya, kó o jẹ́ kí wọ́n dọ̀rọ̀ mi rú. Bí ìbá ti ṣe bẹ́ẹ̀, fala ubali. Mi ò kíyà wọ Ọlọ́run. Mi ò kíyà, mi ò sì mọ́ sí nǹkan kan, mi ò sì kákún. Àwọn tí mò ń bẹ̀rù ni pé kó má jẹ́ pé ìbínú rẹ ti dé sí mi náà nìyẹn. Kó má jẹ́ pé o fẹ́ padà lẹ́yìn mi náà nìyẹn. Kó má jẹ́ pé o fẹ́ yọ mí kò nù kẹ́ náà nìyẹn. Àmọ́ tó bá jẹ́ pé wọ́n bá wípé èèyàn ò gbọ́dọ̀ mọ́rí ìnira lójú ọ̀nà tí mo wà. Gẹ́gẹ́ bí ọ̀nà ṣe sọ pé wàdà àzáhùn ó ti kì mí nílọ̀ síwájú pé wàdà àzáhùn watawakkal ala Allahi wa kafa billahi wakila. Ànábì ti lọ́gùn ọ̀rọ̀ yìí fún Ọlọ́run ti lọ́gùn ọ̀rọ̀ yìí fún Ànábì wa Muhammad wípé àwọn tó fẹ́ mú ajíṣẹ́ fún wọn yìí àwọn ìkà ń bẹ láàrin wọn, àwọn ẹni ibi ń bẹ láàrin wọn. Dá àzáhùn gbogbo ìgbà tó wá bẹ̀rẹ̀ sí nìran lára dákun gbèsègbè kan. Wa tawakkal ala Allah. Wa tawakkal ala Allah. Gbára lé mi Ọlọ́run bá kó wo bẹ́ẹ̀ mi Ọlọ́run bá ṣe sọ̀rọ̀ rẹ̀. Kafa billahi wakila. Èmi Ọlọ́run bá tó gbójúlé, èmi Ọlọ́run bá tó fẹ̀yìntì, èmi Ọlọ́run bá tó tọrọ àtìlẹ́yìn lọ́dọ̀ rẹ̀. Mi ò ní ṣe tán pé ní mi ò ṣe mọ́, èmi mo rẹ̀ ń ṣe. Ànábì ń sọ fọ́lọ́run pé wọ Ọlọ́run bí ìbá ti ṣe pé òun bínú sí mi o, ọ̀rọ̀ ti mi ṣe. Fala ubali. Mi ò kíyà. Fajahu Jibrilu wa ma'ahu malakul jibal. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọba arán ní bá ní débẹ̀ lọ́lọ́run. Ó bá gbé màláíkà Jibril dìde. Màláíkà Jibril wá wá lóhun nìkan. Ma'ahu malakul jibal. Ó mú màláíkà tó pàṣẹ fún àwọn òkè ńláńlá. Àṣẹ bí nǹkan kọ̀ọ̀kan ṣe wà yẹn ló ní àwọn màláíkà rẹ̀, àwọn tọ́lọ́hun fi ṣọ́. Màláíkà Jibril ń bọ̀ lẹ́ẹ̀kan náà. Ó rá àwọn màláíkà òkè ńláńlá ó rán wọn dání nítorí pé ìlú Tọ́ífù lójú ọ̀nà rẹ̀ àwọn òkè ńláńlá gbogbo náà la mọ̀lú Mọ́kà pé ẹ lè rí bí kìlómítà méjì kẹ́ má rí àwọn òkè ńláńlá náà rabiti òkè tó jẹ́ pé bàbá ńlá òkúta tó lágbára ni. Màláíkà tó ní kọ́kọ́rọ́ wọn lọ́wọ́ bá Jibril wá. Faqala. Wọ́n sọ fún Ànábì pé. In shi'ta an utabbiqa alayhimul akhshabayni fa'altu. Kí ló ń fẹ́ wà Nábì? Mo dé láti jẹ́ pé mo dé láti tẹ̀lé ní tó bá fẹ́. La ilaha illallah. Màláíkà náà ń sọ bẹ́ẹ̀ fún Ànábì pé wà Nábì ìwà tí mo wáyìí mo wá láti wá tẹ̀fẹ̀ rẹ lọ́rùn lérí gbogbo ohun tó bá bẹ̀ mí. Ṣòro àwọn òkè ńláńlá wọ̀nyí tó bá wù mí mo lè tẹ̀ wọ́n lérí bá pé kàn ló bá wọn ṣe wọ́n ní jàǹbá ló Tọ́ífù kàn pa gbogbo ilé wọn run
kán wólù wọn ká má gbọ́ wọn ọmọdé ká má gbọ́ wọn àgbàlagbà gbogbo àwọn tó kó nira báyìí wọ̀nyí gbogbo àwọn tó jẹ níyà wọ̀nyí ká lọ gbẹ̀san lára wọn àwọn màláíkà náà sọ bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad. faqala an-nabiyyu ar-rahimu sallallahu alayhi wa sallam. ẹ wọ aláàánú tọ́lọ́wọ́n bá ránṣẹ́ sí wa lọ́nà laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. ọlọ́run ẹni tá a rán sí yìí kò sírú ẹ̀ láàrin gbogbo ẹ̀yin ẹ̀dá àfáà kan ò lè jọ láéláé bil mu'minina ìmáàmù kan ò lè jọ láéláé ra'ufur rahim. gbogbo ala ní ìbínú òṣì lọ́wọ́ bil gbogbo ala mara fàya mu'minina gbogbo alọ̀rọ̀ tí ò tọrọ ra'ufur láti rahim. bẹ̀rẹ̀ sí fàyí wáyọ lẹ́ẹ̀kan náà pé èmi ló ṣe bẹ́ẹ̀ fẹ́ sì gbádùn mi gbogbo bí a ṣe jẹ́ ànábì tó ẹ ń sọ fún màláíkà òkè ńláńlá pé wọ́n màláíkà òkè ńláńlá mo gbọ́ ń tó wí ṣùgbọ́n mi ò gbà. bal arju an yukhrija Allahu min aslabihim ma ya'budu Allah. ó ní tí mò ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ tí mo fi ń pe ọlọ́run ọba ìmọ̀nà àwọn ló pé mi la ilaha illallah ìgbọ́ràn àwọn fọlọ́run ọba ló pé mi òun ni ó jẹ́ àlékún fún wa nínú Islam tí mo fẹ́ ta wọn lépè sí. òun ni ó jẹ́ àgbéga wa fún nínú Islam òun ni ó jẹ́ kí Islam fi gbòòrò ohun tí mò ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni pé kọ́lọ́run bá mi yí wọn lọ́kàn padà àwọn tí ń sọ̀kòlù mí nì àwọn tí ń bú mi nì àwọn tí ń sọ̀sọ́kúsọ nì arju àwọn tó fẹ́ pa mí yẹn an yukhrija Allahu tí mò ń wá tí mò ń fẹ́ tí mò ń gbà lérò lọ́dọ̀ ọlọ́run ọba ni pé kọ́lọ́run yọ jáde nínú bàrá àdí wọn. man ya'budu Allaha la yushrik bihi shay'a. àwọn tí ó máa wá sí ọlọ́run ọba tí ò ní ṣẹbọ tí ò ní bá wọn ṣòro tí ò ní bá wọn ṣe eégún tí ò ní bá wọn sin Ọbàtálá tí ò ní bá wọn sin Gúnú àwọn ilé yẹn ni mò ń fẹ́ àwọn tí ò ní máa dáfá lójoojúmọ́ tí ó máa béèrè ọ̀nà tí ó sọnù tí ó máa béèrè iṣẹ́ tọ́lọ́run bá ti ṣe parí àti ìtọ́lọ́run bá ò ṣe parí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni mò ń wá má jẹ́ káwọn àwọn tọ́ọ̀gì jáde lára wọn mọ́ má jẹ́ káwọn ilé ebó jáde lára wọn mọ́ má jẹ́ káwọn ẹlẹ́gàn jáde láàrin wọn mọ́ èyí tí fi wá ṣe pẹ̀lú wọn tí fi wá sọ fún wọn mọ̀lẹ́kà tó ní kọ́kọ́rọ́ òkè lọ́wọ́ pé kí wọ́n kú kí wọ́n run kí tí wọ́n bàjẹ́ láà ohun tí mò ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mo fi ń sunkún ni wípé kí wàhálà mi ò má gbé àwọn mo fẹ́ lò níbi ìpèpè tí mò ń pè yìí ẹ̀rí bẹ́ẹ̀ anábì ò fàbínú yọ jàmá àfáàwà anábì ò fàbínú yọ ìmáàmù anábì ò fàbínú yọ lẹ́sẹ̀kẹsẹ̀ láti bẹ̀rẹ̀ sí ṣe pè gbogbo ayé ti mọ̀ á lélẹ́ pè atúnfẹnu tiẹ̀ tán kò tó atúnlọ bọ́ sí kòrò àtúnmọ́ àfọ̀ṣẹ́ bánú wípé àfi kí n gbẹ̀san lára ẹ̀ káyé mọ̀ pé ìmáàmù tó ṣẹ̀ lọ̀rọ̀ ẹ̀ fi dàrú káyé mọ̀ pé àfáà tó ṣẹ̀ ni ìbáwí fi bá ó ṣe tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ èé ṣe ẹwẹ́ ń ta aláàrólé ẹni tá a rólé ní ànábì wa Muhammad wọ́n sọ̀kòlú wọ́n fà á léwu ya wọ́n bẹ̀ ẹ́ lérí wọ́n bẹ̀ ẹ́ lẹ́sẹ̀ gbogbo ara ẹ̀ ń bẹ́jẹ̀ wọ́n tún fi ariwo ọ̀rọ̀ àdómọ́ ìsọkúsọ wọ́n fi lé jáde kó nílùú wọ́n kó bò ó lè akọrin onídán ó fẹ́ àbàlùwà jẹ́ ó fẹ́ dàlúwarú ó kó lóko ó fẹ́ àbàlú jẹ́ gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ wọ́n sọ sára ànábì lọ farabalẹ̀ sára ògiri ibi tán ti lè pe tọ́ ibi tó dé yìí o àfiẹ́lẹ̀ fúnra rẹ̀ anábì wá ní ìwọ Ọlọ́run ọba ò tó wá jẹ́ gbogbo eléyìí tó kàn mí gbogbo ìyà tó jẹ mí bí ìbá ti ṣe pé òun bínú sí mi. fàlàwò bá lè mi ò kíyà mi ò sì bẹ̀rù mi ò kíyà o n tí mo wá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni pé anta àdíyàhum ila siratin mustaqim bá mi fi hàn mọ̀nà lọ ojú ọ̀nà tó dáa. ìdàlẹ́kẹ́ líbòlá yóò zí ka ìdáná báyìí fàzárèhó ìlà yàwó mílíkì yá màtí yá ń bá hó fàzárèhó ìlà yàwó mílíkì yá màtí yá ń bá hó. eléyìí tó ní wá sí fún gbogbo àtòdé òní náà táwọn ọmọ tọ́gì ó dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí bú wa tí wọ́n bẹ̀rẹ̀ sí sọkúsọ fún wa àwọn náà wà á ṣìkejì wọn inú máa bí wa rẹ̀ máa gbóná èwo ló ń faraya fún èwo ló ń bínú fún ìzálìkálùbò yá yóò ṣe kà ń dáná báyìí ajá tí ń gbó tí ń pariwo gbogbogbogbo lágbájá ọmọ lágbájá ni o lágbájá ni òyà gbádùn o ó kó lóko fẹ́ àbàlújẹ́ o lágbájá ni lágbájá tá ń sọ bẹ́ẹ̀ tí wọn ò dínà jíjẹ rẹ. fàzárèhó ìlà yàwó mílíkì yá màtí yá ń bá hó fàzárèhó ìlà yàwó mílíkì yá màtí yá ń bá hó. wọn ò dínà jíjẹ rẹ wọn ò dínà múmu rẹ ìgbà náà ló tún ń ga sí ìgbà náà ló ń ṣeéṣe fún ẹ àmì tí ẹ máa ń wo àwọn tí máa ń bú èèyàn tí máa ń sọ̀sọ̀kúsọ
ẹni tí wọ́n ń torí ẹ̀ fẹsẹ̀ janlẹ̀ inú ọyẹ́ ní sùn lé ẹ̀. Allahu akbar. bó jáde kó nu ilé yóò tó wọ mọ́tò ọlọ́yẹ́. ìwọ wá ń fẹsẹ̀ janlẹ̀ ìwọ wá ń pariwo lásán ẹni tó ń torí ẹ̀ pariwo mọ̀ pé ẹ̀kan ń pariwo òun ẹ̀rí bẹ́ẹ̀ kò mọ̀ pé ẹ̀kan ń gbó òun kò mọ̀ pé ẹ̀kan wọ́n wá ń fẹsẹ̀ janlẹ̀ pé yóò ṣe báyìí ni yóò ṣe báyìí ẹni tó sì ń torí ẹ̀ ṣe wàhálà ẹni tó àfa olórin sọ wípé ìwọ ọmọ àyá mi tó ń kígbe rẹ tó ń pariwo rẹ tó sì hùwà bẹ́ẹ̀ tó rìnrìn bẹ́ẹ̀ tó ń bà ẹ́ jẹ́ tó ń sọ gbogbo ohun tó ń ṣe tó ń sọ sí ẹ lára jẹ́ kán máa sọ. lópin ìgbà táwọn bá ti sọ fọ́ nígbà tọ́lọ́run bá ò bá ti dọ́nà jíjẹ rẹ dúró kò dọ́nà dídán rẹ dúró kò dọ́nà gíga rẹ dúró ìgbà táwọn ń sọ yẹn gan ni wọ́n tún máa ga sí ìgbà yẹn ni wọ́n náà fẹ́ àṣìkejì wọn tó fẹ́ lọ́wọ́ má ṣe sẹ́nu àbò fẹ́ gbọ̀nà lọ ọlọ́pàá lọ pé ẹ tì wọ́n mọ́lẹ̀ ẹ bá tí wọ́n jẹ́ ẹ̀ láà wà ànábì wa Muhammad ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ wàlá ànábì ní ìwọ Ọlọ́run n tó bá mi ṣe fún àwọn kinní wọ̀nyí ni pé bá mi fọ̀nà mọ́ wọn kí ìmánì rẹ lódodo kó wọ àyà wọn tó bá wọ àyà wọn tán bá gbọ́ ọwọ́ Ọlọ́run bá gbọ́ wọn ò ní hùwà tán hù yìí mọ́ wọn à ní rìn ibi tán rìn yìí mọ́ wọn à ní wà lẹ́ni tí ó máa sọ̀kò lu ọ̀rọ̀ Ọlọ́run mọ́ wọn à ní wà lẹ́ni tí ó máa gbé gidina dé ọ̀rọ̀ Ọlọ́run pé kó má ga sí kó má fẹ̀ sí. Ayyuhal ikhwatul mu'minuna inna rihlatan nabiyyi sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìrìn tá nàbí wa Muhammad kí àtọ́lá kó máa lọ́ba tó rìn lọ sílùú Tọ́ìfù. tahmilu fi tayyatiha durusan azimatan. torí tí bàbá wa Dr. Abdulrahim béèrè lọ́dọ̀ wa ni pé ká má sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lásán láìsọ ẹ̀kọ́ tí ń bẹ níbẹ̀ láìsọ àǹfààní tí ń bẹ níbẹ̀ láìsọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bẹ níbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tá a rí náà ọ̀rọ̀ tá a gbé wáyé ni pé kó lè máa jẹ́ wáàsí fún àwa tòní iná kó lè máa jẹ́ ọ̀nà táwa náà máa wò fi ṣiṣẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tá a rí kọ́nú ẹ̀ ó tó bí abala márùn-ún àmọ́ wọn bàbí tá a bá sọ ọ́ dé títàmù abá tó àgbẹ̀ mẹ́kẹ̀ẹ́ kalẹ̀ á tún padà wẹ́rẹ́ ẹ̀jọ́ mi. àwàlà àsábàtù aládàáwà. àkọ́kọ́ ni pé gbogbo ẹni tó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run láwa tòní gbogbo ẹni tó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó fi ẹsẹ̀ méjèèjì dúró nítorí pé afẹ́ akọ̀ ìnira yóò kàn wá afẹ́ akọ̀ wọ́n bù wá afẹ́ akọ̀ wọ́n sọ̀rọ̀ sí wa afẹ́ akọ̀ wọ́n dohun mọ́ wa ń tà ṣe wọ́n là ṣe afẹ́ akọ̀ ibi tá a gbọ́dọ̀ gbà wọ́n níbẹ̀ la gbọ́dọ̀ gbà àṣàbá ti hàn ládàá wà ká jẹ́ nìkan tí ó fẹsẹ̀ rinlẹ̀ lérí gbogbo bẹ̀ oríire kan wà ń bẹ̀ ká dúpẹ́ ìnira kan wà ń bẹ̀ ká dúpẹ́ ká fẹsẹ̀ rinlẹ̀. faqad kharaja ilayha ragmal jirahi washadaidi liyuallimana anna da'wata ila Allahi tahtaju sabran tawila. Ànábì jáde kó nílùú Mẹ́kà láti lọ sílùú Tọ́ífù láti lè máa fi kọ́ àwa táàmù wá lẹ́yìn rẹ̀ pé ọ̀rọ̀ yìí ní ó ní di sùúrù tó pọ̀ tíbì kan bá lè kankan ká tún tẹ̀síwájú ká tún gbọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wa lọ́bòmíì nítorí pé tá a bá dúró lójú kan náà tá a máa lọ ibi tọ́lọ́run bá ti gba ilẹ̀ láyè dé tá a bá fẹ́ níbi tá a ti wà nìkan náà ni ara ó ti máa níwá yóò fẹ́ sú wa àríbẹ́jẹ́ Ọlọ́run ọba náà gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàníyàn. ẹlẹ́kẹta. Sàníyàn. ẹlẹ́kejì. Arahmatu bil khalqi. ká jẹ́ nìkan tí ó láàánú fún gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run ọba tá a fẹ́ máa bá sọ̀rọ̀ gbogbo èèyàn ọ̀mọ̀rọ̀ gbọ́ bákan náà lákàá gbogbo ọ̀lẹ́ gbé ní tàǹsọ̀ lẹ́kan náà káwá máa wá pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run kán máa wá bí wá níbi ìràn nídìí ẹ̀ ká fa gidi yàlẹ́ kan náà pé ìwọ ó kọ̀nà tó gbà èmi ni wọ́n bá wí ǹjọ́ mọ̀ pé mi ìmáàmù lágbájá ni a ó sì gbà pé ó bá ìmáàmù wí la hawla wala quwwata illa billah. àrólé ànábì wo ni wọ́n jẹ́ ń gbà yẹn àrólé ànábì wo ni wọ́n jẹ́ ànábì wo ni wọ́n fẹ́ fi ti ẹjọ́ tẹ́ Muhammad náà bó mi. máa shiddati adahum da'alahum bil huda. ẹ wo gbogbo bá ṣe ní ànábì lára wọ́n sọ ọ́ lóko wọ́n bu wọ́n pè é lákọrin wọ́n pè é ní wèrè wọ́n pè é ní pé eré ànábì lélẹ̀ tí máa ń najú tí máa ń lọjà lọ jẹun tí máa ń gbà rí àwọn èèyàn gbogbo nǹkan náà sọ sára ànábì wa Muhammad pẹ̀lú bẹ́ẹ̀ náà ó ní wọ Ọlọ́run Allahumma èdè kọ̀ omi. fa'inahum la ya'lamun. Ọlọ́run bá ń fọ̀nà mọ́ wọn torí pé àìmọ̀ ní ń dà wọ́n láàmú. fakana haqqan rahmatan lil alamin. Ọlọ́run wá ṣe ànábì lẹ́nìkan tí ó máa jẹ́ àánú tí ó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáyé jàmáà eléyìí náà tó wa àwọn oníwàásí tòde òní àwọn ìmáàmù òdodo tòní ẹ jẹ́ ká fi ìbínú lẹ̀ ẹ jẹ́ ká fagídí lẹ̀ ká tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba ká kọ́ṣẹ́ ẹni tá a kọ́ṣẹ́ tó Kùránì sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Ọlọ́run níbo la tún fẹ́ kọ́ṣe
ọ̀dọ̀ tá la fẹ́ kẹ́kọ̀ọ́ tá a bá jọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. olú oṣù bíbí rẹ̀ láwà yìí gbogbo wáàsí tí ó máa jáde kó máa jẹ́rù àwọn wáàsí báyìí kó máa jẹ mádùú nìkan tá kà máa kówó káwọn èèyàn rọ̀rọ̀ òdodo gbọ́ kán rí ìwà tí wọ́n máa kọ́ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kárí ìwà tá a máa kọ́ torí pé ànábì náà la lè tẹ̀lé òun náà la lè kọ́ṣe lára ẹ̀ tá yóò fi rọrùn gbogbo ohun tá a kó dání tá a máa fi ń ba tàwọn èèyàn jẹ́ ẹja kó sódò ẹja wa kòtò ká kó sínú ẹ̀ kí Islam lè máa gbòòrò ká lè máa pọ̀ sí ká lè máa rẹ̀ sí kí ìfọ̀kànbalẹ̀ lè wà ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan náà àṣàdọ̀ gbogbo àwọn àfa àwa tó ti lọ baba Alhaji Shitu Sani àwọn tó ń yọ lògbà àwọn àfa bẹ́ẹ̀ takatira àwọn tán ti lọ baba Khalifa Ahmad Al-Fatih Shitu Sani baba Jamaludini baba Yahya Adesiyan àwọn àgbààgbà ìmáàmù nílùú Àjàṣẹ́ nílùú Kútọ́nù nílẹ̀ Paraku ní gbogbo Nàìjíríà gbogbo ọyányán tán ti lọ ọlọmọṣàbà àforíjì wọn ọlọmọba akẹ́ wọn àwọn tán kù láyé náà bí àwọn baba Akéwòyẹmí àti gbogbo ọyàn bẹ́ẹ̀ lọ ọlọmọba gùn lẹ́mì olékun àláfíà wọn kò fi ọlọ́kàn balẹ̀ àwa náà jọmọ lẹ́yìn wọn wọn kúrò ẹ̀mí wa wọn fi kú tó yá pa wa baba Alhaji Abdulrazaki àti ọmọ ìyá rẹ̀ Musa àti gbogbo ọyányán tí wọ́n dó sí tẹ ọlọ́wọ́n ọba láyé tá a wà yìí ọlọ́mọ bọ̀lá wọn jẹ́ wọ́n dọ̀rọ̀ wọn rú wọ́n jẹ́ máa padà sí ibú wọ́n jẹ́ máa padà sí ìgbàláburú àwọn ọmọ ìyá wa táwọn ṣiṣẹ́ Sunna TV ń bí ọlọ́mọba lẹ́kùn karama wọn bá a lànà àzìkì fún wọn wọ́n dọ̀rọ̀ wọn rú àwa náà ọlọ́run á máa lọ á sì máa bọ̀ máa ṣọ́ wa lọ máa ṣọ́ wa bọ̀ mọ̀jà jáàmù lọ́nà mọ̀jà kọlù wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allah